wá ga báyìí o Sẹyin náà ti gbọ́ èsì tí Saheed Osupa fún àwọn àáfàá. Ó tún da epo bẹntiró sí iná ọ̀rọ̀ tó ń jó lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára báyìí. Ó tún túbọ̀ bí àwọn àáfàá nínú tí wọ́n ní dípò kó jáde kó tọrọ àforíjì níṣe ló tún pe àwọn ní alábòsí. Mà káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin èèyàn pàtàkì láwùjọ. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè, a ò sì ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọ̀rọ̀ gbajúgbajà àgbà olórin fújì ilẹ̀ wa Saheed Akórèdé Okunola tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji King Dr. Saheed Osupa. Gbọ́n táwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní ọba orin, àwọn kan tún máa pè ní olúfìmọ̀ tàbí mọ́tàgbàmọ́lẹ̀ àkọ́kọ́. Àwọn èèyàn ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára báyìí o. Àwọn àfáà ń jáde fún olórin fújì táyé nífẹ̀ẹ́ sí débi pé wọ́n á tún máa pè ní ànábì olórin yìí. Àwọn àfáà kan ṣe ń wọ lórí Facebook làwọn ti TikTok náà ṣe tiwọn tí fídíò ń jáde lọ́tùn lósì tí wọ́n ń fi ìbínú sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí olórin fújì yìí. Kódà àwọn kan ti ní ó tún dayé àtúnwá káwọn tó tún gbọ́ orin Saheed Osupa tàbí tẹ́tí sí ọ̀rọ̀ rẹ̀ pàápàá. Wọn kan tiẹ̀ ní àwọn ti pa gbogbo orin rẹ̀ kúrò nínú fóònù àwọn. Bẹ́ẹ̀ làwọn ti padà lẹ́yìn rẹ̀ lórí ìkànnì ayélujára rẹ̀. Ó tó di pa máa lọ sínú fọ́nrán tí Saheed Osupa gbé jáde lórí ìkànnì rẹ̀ lánàá. Wọ́n ti dá àwọn àfáà tó ń jáde fún un lọ́tùn lósì lórí ayélujára lóhùn. Ẹgbọ́n náà kí ni Saheed Osupa ṣe gan tó fi wá dogun àwọn wọ́gi lé orin àti ọ̀rọ̀ ajé ẹni. Ló fàjà gan láàrin Saheed Osupa àti àwọn àfáà lórí ayélujára. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ká tó lọ síbi fídíò tí Saheed Osupa gbé jáde yìí. Lọ́sẹ̀ tó kọjá ni àgbà òṣèré ilẹ̀ wa Fatai Adékúnlé Adétáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Lálùdé ṣe ayẹyẹ ọdún 42 nínú iṣẹ́ tíátà. Ọ̀pọ̀ àwọn òṣèré àti gbajúmọ̀ ilẹ̀ wa sì wà ní ìkàlẹ̀. King Dr. Saheed Osupa sì ní Lálùdé pè láti wá fi orin dá àwọn èèyàn lárayá níbi ayẹyẹ yìí. Níbẹ̀ ni Saheed Osupa ti sọ àwọn ọ̀rọ̀ kan tó gbòdì lára àwọn èèyàn pàápàá jùlọ àwọn mùsùlùmí. Wọ́n dá rògbòdìyàn sílẹ̀ lórí ayélujára bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ wo ẹ̀yin èèyàn, àwọn àgbà bọ̀ wọ́n lẹ́nu oníkàn láti ń gbọ́ pọ̀ òun. Gẹ́gẹ́ gbọ́ ọ̀rọ̀ tó dá wàhálà sílẹ̀ yìí látẹnu King Dr. Saheed Osupa fúnra rẹ̀. Mọ̀ bá di ọ̀rọ̀ òkèrè tó jẹ́ pé tí kò bá dín kan ó máa lé kan. Gbogbo alolóògùn ẹlòmíín sápamọ́ ṣe tiẹ̀ ní. Mo gbójúlé Kùránì, mo gbójúlé Bíbélì. Ìrọ̀ngúrọ̀múrọ̀ akíkanrò lógun ajítafà ogun. Tó ṣẹlẹ̀ mọ́ṣọ́ nínú ogun lọ láǹgbà kan. Tọ́gbórí ẹ̀dọ́dọ̀ láàfin Ọ̀yọ́. Eléré orí ìtàgé tó gbajúgbajà tọ́mọ ni. Gbogbo ayé mọ Lálùdé ní gbogbo ara kìkì ogun. Gbogbo ayé ló mọ Lálùdé o, so mọ Lálùdé. Ajítafà ogun. Tó ṣẹlẹ̀ mọ́ṣọ́ nínú ogun lọ láǹgbà kan. Tọ́gbórí ẹ̀dọ́dọ̀ láàfin Ọ̀yọ́. Orí ìtàgé tó gbajúgbajà tọ́mọ ni. Ayé mọ Lálùdé ní gbogbo ara kìkì ogun. Ọlọ́lùkù sọ̀yà yìí méjèèjì. Ó wà very important, kì í ṣe fẹ́ǹsìkì. Gúlùsọ méje, àtàrí méje. Ó mọ̀ kábíyèsí o. Ìyẹn kì í ṣe fetishness, ìmúrasíra ẹni ni. Ìyẹn ò sọ yín dolóògùn. Ó mọ̀. Ẹnìkan sọ fún ìjọ kan Olóṣùpá. Ó ní mo fẹ́ kó o ṣe interview. Mo ní interview pé kí ni ó ní bá ṣe pẹ̀ lọ́rọ́gùn kó o dìnnà ìgbọ́ mo lọ́lọ́gùn ní mi lè dìnnà ìgbẹ́ mi ṣe lọ́gùn. Mi ìfowópamọ́ payàn, mi ìfowópamọ́ ṣàbúrú. Ìlọsíwájú mi sínú mi ilé mi wá. Torí ẹ̀ mo sọ pé jíjí tí mo jí o Ifá mi mú kí. Mo mọ òrìṣà tó ju fá òun làjí kí. Tèmi sáni pé káyé tèmi ọ̀dà. Jíjí tí mo jí Ifá mi mú kí. Mo mọ òrìṣà tó ju fá òun làjí kí o. Tèmi sáni pé káyé tèmi ọ̀dà. Téyìn ò bá lówó lọ́wọ́, táyé ò bá dá, méjèèjì ò dá. Bẹ́ẹ̀ yóò tiẹ̀ lówó rẹpẹtẹ, kó nírọ̀rùn, kó wà comfortable. Téèyàn bá ní méjèèjì yẹn kò dá o, kò dá o. Lójà ń sọ pé jíjí mo jí o, Ifá mi mú kí. Wọ́n mo rí ìṣàtọ́jú fáwọn làjí kí. Tèmi sáni pé káyé tèmi ọ̀dà. Jíjí tí mo jí Ifá mi mú kí. Wọ́n mo rí ìṣàtọ́jú fáwọn làjí kí o.
tèmi ṣáni pé káyé. ó dà tí n bá lóògùn kí n bá lo fẹ́síkì ṣé fẹ́síkì ló máa jẹ́ ìṣoríire àbí panadol ló máa jẹ́ kí n là. tọ́ ẹ̀yin náà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Dr. Saheed Osupa sọ níbi ayẹyẹ lálùdé yìí. ó pọ̀jù lára àwọn àáfàá tí wọ́n fi jáde fún un lọ́tún lọ́sì. ọ̀rọ̀ yìí sì lè débi pé Saheed Osupa fúnra rẹ̀ ní láti jáde fèsì lórí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ lórí ayélujára báyìí. èyí sì lohun tó sọ. ọ̀rọ̀ Àlùkùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú Bíbélì ò látakò lọ́dọ̀ mi. mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi. mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní òun dá. gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́. mo ń rọ̀ bùkà tó bá ní Allahu ni. mo ń nà bí yúkà tó bá ní Muhammad ni. mo ń dínú kà tó bá sọ pé Islam ni. ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́. èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe. ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀. ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́. ayé pọ̀rọ̀ wọn má bòsí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu King Dr. Saheed Osupa yìí. ṣùgbọ́n yàtọ̀ sí àwọn àáfàá tó jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, àwọn olólùfẹ́ Dr. Saheed Osupa náà ti jáde tí wọ́n sì sọ̀rọ̀ lórí ohun tó ń lọ lọ́wọ́ yìí. ẹ̀yin ẹ gbọ́ ohun tí arákùnrin yìí sọ lórí ọ̀rọ̀ tí Dr. Saheed Osupa sọ àti èsì tó fọ́ yìí. King Dr. Saheed Osupa ẹnu ti gbé yín ẹnu ó ti gbé yín. kò sí àwùjọ tẹ́ ẹ bá rí kẹ́ ẹ lè wà ẹ má ba ẹ̀sìn kan jẹ́ fún kan ẹ má fi kan kẹ́kan. kò sínú olórin ẹni kọrin pátápátá kò sí orin tó lè máa kọ kó máa kọ fújì kó máa kọ hip hop kó níwọ̀ gospel ló ń kọ Islamic singer ní Christian. kò sí ẹni tí ò ń ṣoògùn nù yín kò sí ẹni tí ò ń ṣoògùn nù yín kó tún wá kó lọ́rọ̀ olórin. gbogbo ẹni tó bá ti ń sọ̀ sí ìdìláyé gbọ́dọ̀ mú oògùn kan. ó gbọ́dọ̀ ṣe nǹkan sára ayégún gan fa ó ní ṣe nǹkan sára kẹ̀ tó o lè jókòó lásán ni ó gbọ́dọ̀ ṣe nǹkan sára dispute yẹn. bọ́n tó ń dùn èmi ń bẹ̀ ni pé ẹ má fi ìkan kẹ́kan. ẹ mọ orin kọ́ lóun ti fún yín làákà orin wà tẹ́lẹ̀ kọ́ bẹ̀ yẹn tẹ́ẹ̀nì dárúkọ Kùránì rárá táyé ó sì fẹ́. Ọlọ́run ti kẹ́yìn ju gbogbo eléyìí tẹ́fẹ́ mọ̀ sí. tẹ́ bá ní die hard fan Òṣùpá lẹ́nìí pé number 1 ara wọn lèmi wà. àwa kó Òṣùpá jẹ débi pé everywhere tá a bá lọ Òṣùpá la máa ń dárúkọ. karaoke lánàá àbíjẹ àná ọdún àná Easter mo wà níbì kan tá a ti ń ṣeré karaoke àwọn yẹn wọ́n wà surprise gbé àmọ́ ní ó yá Òṣùpá la fẹ́ kọ. láwùjọ bí àwọn tó jẹ́ Yorùbá bẹ̀ pariwo àwọn tó Òṣùpá àwa kò yín jẹ kan but ẹ má fi ẹ̀sìn kan kẹ́kan ẹ má jẹ́ kí nǹkan ẹlẹ́sìn àbáláyé àwa ń bá wọn ṣe Christian àwa ń bá wọn ṣe Muslim àwa ń bá wọn ṣe àwa ò kì í ṣe ẹlẹ́sìn tó máa ń gbẹ́sìn sórí. bọ̀ fún àǹfààní àwọn ọmọ tiwa táwọn náà máa ń play Òṣùpá nù lé tó bá gbọ́rú nǹkan báyìí inú wọn ò ní dùn. pé sàkámàǹjẹ ni Quran sàkámàǹjẹ àbáyín wí o King Dr. Saheed Osupa. àwọn kan ló ti yẹpẹrẹ Quran ṣe ju yín. ìwíkéwà náà jáde ń jóni tán yẹpẹrẹ àwọn àfà kò sí tó ṣe wọn náà. a mọ̀ pẹ́yìn olórin ò lẹ́sìn. ẹ gbàgbé pé mò ń kírun kò sólórin tó lè bú sí pé mò ń kí wákàtí 5 mi pé lásìkò ẹ ẹni tó bá sọ bẹ́ẹ̀ bá ńlá arọ́ tó jìnnà sí. a mọ̀ pé iṣẹ́ yín ló gbà bẹ́ẹ̀ lọ ẹ lẹ́sìn ẹ̀yin olórin torí kò sẹ́ńtẹ́ lè kọrin fún. but ẹ má fi ẹ̀sìn kan ẹ má fi kẹ́kan. àwọn tá a jẹ́ mùsùlùmí ààbò níjísẹ̀ ṣe jà àbá wọn ṣe nǹkan kan. orin pọ̀ tẹ́lẹ̀ kọ́ńbìsẹ̀ sí yẹn tó jẹ́ pé kínní ó láwọn gbà kan tẹ́ kọrin ifága gbéfága fámámà gbàgbé àkápò Ọ̀rúnmìlà fòyìn sáyé wà tẹ́ kọrin gbà yẹn. àwọn tá a jẹ́ mùsùlùmí náà ń bá yẹn kọ́ nítorí pẹ́yìn lẹ kọ́ à ń bá yẹn kọ́ iye rẹ̀ ní adonífá àmọ́ iye ọ̀fọ̀ tẹ́ pàánù nínú rẹ́kọ̀dù yìí tá a máa bá yẹn kọ́ kí Alhaji Sikiru Ayinde Barrister gbogbo wọn ó kì wọn ó pọ̀fọ̀ wọn ó ṣe àyájọ́ nù kínní àjọ máa kọ́nà nìyẹn ò ní ká di pé bóyá kínní àbẹ́sì kankan ṣe orin yín là ń gbọ́gbọ́n tá à ń gbọ́ ń bẹ̀ là ń tẹ̀lé bọ́ eléyìí ọ̀nà ẹ̀ kò kù díẹ̀ Ọlọ́run á tọ́ yín sọ́nà Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lè kẹ́ máa mọ̀ pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ lè
ṣe apology and record or live ẹ ṣe anybody o ẹ ṣe àwa o inú wọ ọkàn tó bẹ́ẹ̀ ṣe dárúkọ Quran láwùjọ yẹn pé Saka máa ń jẹ ni ó tán Ọlọ́run nìkan ló ní ìdájọ́ yẹn lọ́dọ̀ o Ọlọ́run ló ní Quran tẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run ló lẹ́sìn tẹ́ gbé dání tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwa ò lè sọ pé why káwa crucify yín no bẹ́ẹ̀ ṣe correction ẹ má fi ẹ̀sìn kan kẹ́ ẹyọ kan ṣẹ́gbọ́n tẹ́ bá ti wà ní stage àwọn àpò máa ń gbéyàn ẹ̀rọ máa ń gbéyàn one love Olúfimọ́ là wá for life till I die Olúfimọ́ ni o. ṣe rí problem tó wà ń bẹ̀ ni pé kò ń sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ti sọ pé Quran àti Bible Saka máa ń jẹ ọlọ́pàá àwọn èèyàn tó wá ń sọ̀rọ̀ pé òkè ṣèbò Osupa ó mention Bible náà nínú orin yẹn lóòótọ́ wọ́n mention Bible náà but kí King Dr. Saheed Osupa má gbàgbé nǹkan kankan wọ́n fẹ́ kọ́ mọ̀ realize nǹkan kankan kí wọ́n rántí nǹkan kankan máa rántí ẹ̀ dáadáa tó bá ti rántí ṣe rí àwa tá a jẹ́ fans Osupa yìí àwa tó pé fans tó pé die hard fan Osupa ni wá àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ sí wa nítorí Osupa tá a délé sọ àbí déta sọ tí ẹnìkan bá tá àbùkù Osupa immediately la máa attack ẹni yẹn àwa tá a jẹ́ fans Osupa mo fẹ́ fi ra orú àwa pé Muslim pé tá a bá ti rí nǹkan tó fẹ́ ta ẹ̀rẹ̀ bá Quran àbí Islam táwa gbé dání á tètè sọ̀rọ̀ kò tí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè tóbi tó á pè sákìyèsí mọ́ta sí Islam báyìí ṣe rí àwọn olórin míì wọ́n ní àwọn tó jẹ́ pé tí nǹkan bá ṣe wọ́n àwọn fans wọn lè dà kẹ́kẹ́ má sọ̀rọ̀ but fans t'Osupa àwa ya wèrè gan àwọn òràn yàn tó bá ti gbé wá fún Osupa báyìí àwọn náà máa gbé wá fún ẹni nígbà kan orin kọ́kọ́rọ́ alátẹ yẹn t'Osupa kọ lọ́jọ́ tí mo ra live cassette yẹn gàjọ́ kejì tí live yẹn jáde mo rà ìgbàjú tí mo jẹ nítorí live yẹn lásán ato 15 táwọn èèyàn ìgbà yẹn lámọ́ jiyàn sẹ́rí pé Osupa ń kọrin ju Pasuma lọ pé Pasuma ń kọrin ju Osupa lọ ìgbà tí cassette yẹn já live yẹn tó jáde kọ́kọ́rọ́ alátẹ tó ń tàtẹ́ nìyẹn tó jáde nígbà yẹn kò ń ṣèjà kékeré then nígbà tójú ogun le fún King Dr. Saheed Osupa àwa yìí láìsí pa àmọ̀ rí à ń sọ ọmọ bàbá wọn à ń sọ ọmọ ìyá wọn àwa tó máa gorí àwa máa ṣàdúà kọ́lọ́mọjàpá yọ ká Osupa t'Osupa bá bìlú pé bóyá oògùn gbà yẹn nìkan tó ń ṣe ló láwọn gbà yẹn kan tú dànù àdúrà pọ̀ o Ọlọ́run gbọ́ àwọn ò tún fowó lẹ̀ wájú àwọn fún àbá ìgbà ṣàdúrà kí nǹkan mọ́ sí Osupa láìsí pa àmọ̀ yín rí àmọ́ bàbá yẹn àmọ̀ ìyá yín orin tí ẹ̀ ń kọ orin tẹ́ ń kọ arọ́gbọ́n kọ́ńbẹ̀ ni wàláyì a lè dà yín nù èèyàn wa níyìn ẹ̀yin náà dẹ̀ kó wa jẹ ẹ̀yin náà dẹ̀ dá wa mọ̀ mi ò kún lọ ságbo mi ò ń lọ ságbo olórin lọ náwó fúnra yín lẹ wá King Dr. Saheed Osupa fúnra yín lẹ wá nọ́mbà mi kàn tẹ́ pè mí fúnra yín pé no mo máa ń rí yín lórí TikTok tẹ́ mọ́ sọ̀rọ̀ ń pa mi fúnra yín lẹ wá nọ́mbà mi kàn tẹ́ pè mí tẹ̀sẹ̀ ṣàdúrà gan tẹ̀sẹ̀ gbogbo ẹ̀tẹ́ ní nọ́mbà mi ni ẹ save ẹ o láti jọ́ yẹn tí n bá chat yẹn ẹ máa reply tí n bá pè yẹn ẹ máa ń down ẹ̀yin náà dáwọn èèyàn tí yín mọ̀ pé no die hard fan ni wá táwa bá ti dúró ń bì kan a máa dúró ń bẹ̀ tán ni bá a ṣe dúró tì yín nù King Dr. Saheed Osupa ẹ̀ẹ́dẹ̀ ní ṣubú láéláé ṣe rí bẹ́ẹ̀ ṣe jáde tán tẹ́ sọ pé ẹgbẹ́ ojúlóògùn yìí ó ti ẹ̀tún da inú mi ti ẹ̀tún dùn ẹmọ tó dùn mọ́ mi nú ń bẹ̀ àwọn kan wà nù yín nù àwọn tẹ́jọ́ ń kọrin yẹn tí ẹ pé ní tí wọ́n ṣe ń kọ̀rọ̀ wọn lè sọ síta ẹ̀yin bòde ẹ̀ sọ tí wọ́n síta kò sí olórin náà mo tuntun sọ kò sí olórin náà kò sí olórin tó tọ̀ ń kọ tó sọ fún wa pé Bible àti Quran ló ń gbójúlé àbá àfa àbí wọ́n ń ṣàdúrà fún nìkan ni kò sọ olórin náà tó lè jáde irú ẹ̀ olórin tó bá lè jáde irú ẹ̀ kó bọ́ta olórin tó bá lè jáde irú ẹ̀ kó bọ́ síta àwọn wàá sọ fún wọn pé kò yí sí láti kọrin kò yí sí láti ṣiṣẹ́ ayé so yí sí ni ẹ mọ iye àdúrà ẹ̀yin tẹ́jọ bẹ̀rẹ̀ orin gbà yẹn ẹ̀yin mélòó ló kù àwọn mélòó ẹ̀yin mélòó nú olórin fújì tẹ́jọ bẹ̀rẹ̀ ńgbà yẹn ẹ̀yin mélòó ló kù tẹ́ ń top disin àwọn wa ní kẹ́ mọ́ sóògùn mi ò bú yín o bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ń sóògùn but Kùránì Bíbélì Saka máa ń jẹ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ bá sọ pé mùsùlùmí àti Christian nítorí tẹ́ ẹ bá sọ pé individual ẹ bá wí kò bá ti jẹ́ ìwé tí àwa gbàgbọ́ nínú ẹ̀ tẹ́jẹ́ Quran àti Bible lẹ́ máa pè ní Saka máa ń jẹ táwa ń sọ nìyẹn àwa ò lè bá yín jàlàyé èèyàn ti wá níyìn èèyàn ti yín náà dẹ̀ làwa náà ọjọ́ tẹ́ ẹ pè mí mo fẹ́ lè ya wèrè kọ́lọ́ ọ dáríjì mi pé
ẹni King Dr. Saheed Osupa ló ń sọ̀rọ̀ mi ni ẹ tún drop kọ́ ẹ tún pè mí fídíò kọ́ èèyàn níyìn náà King Dr. Saheed Osupa èèyàn níyìn o Ọlọ́run gbogbo àwọn fáǹsì ilẹ̀ tẹ̀ kó jẹ gbogbo àwọn tí ń kú star yẹn gbogbo wọn lẹ kó jẹ gbogbo àwọn àmàlà owó tẹ́rí pé wọ́n ń support yín wọ́n ń gbé yín lárugẹ lórí TikTok gbogbo wọn lórí social media gbogbo wọn lẹ ń try láti reciprocate ní tí wọ́n ń ṣe fún yín no èèyàn níyìn náà Ọlọ́run dẹ̀ ní tí ẹ jábọ́ ẹ gbìyànjú bọ́ Quran àti Bible ẹ máa ń fún ọ̀rọ̀ wọn mọ́ ẹ lè bu mùsùlùmí kẹ bu Christian ńgbà tí King Dr. TK wà ń gbà yẹn tán ta sáwọn àfa kí ló ṣe wọn kí ló kàn wá ìbáwọn àfa lọ tàbùkù ara wọn ń gbà yẹn individual làwọn yẹn náà kò sí tó kàn wá pẹ̀lú wọn náà bọ́ Quran àti Bible làwọn sọ pé ẹ má mú mọ́ ọ̀rọ̀ yín ìyẹn lè ṣoògùn náà tẹ́ wọ́n ní tọ́ ẹ̀yin èèyàn àwọn ọ̀rọ̀ lẹ ti gbọ́ lọ́tún lọ́sì lórí gbogbo rògbòdìyàn tó ń lọ káàkiri orí ayélujára lọ́wọ́ báyìí ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ìhà wo lẹ kọ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àti ohun tí wọ́n sọ wọ̀nyí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ lábala àríwísí torí àwọn kan tiẹ̀ ń sọ pé Dr. Saheed Osupa ò bú mùsùlùmí bẹ́ẹ̀ ni kò bú kìrìsìtẹ́nì ó ní léṣe ló jáde láti fi irú èèyàn tó jẹ́ gangan hàn ó jáde láti fi ara rẹ̀ hàn àwọn èèyàn pé tọ̀ òun o ìṣẹ̀ṣe lòun ṣe o wọ́n ní lóòótọ́ ló lè jẹ́ ìjákulẹ̀ ńlá fún àwọn mùsùlùmí tó rò pé ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn Islam ló jẹ́ ní ṣùgbọ́n ohun tó ń sọ ò tàbùkù bá ẹ̀sìn mùsùlùmí tàbí ẹ̀sìn kìrìsìtẹ́nì fúnra rẹ̀ wọ́n ní àwọn tó ń ṣoògùn lábẹ́lẹ̀ tí wọ́n wá ní Kùránì nìkan làwọn gbé dání tàbí Bíbélì nìkan làwọn gbé dání ní King Dr. Saheed Osupa ń bá wí ẹ̀ làwọn kan tún jáde tí wọ́n ní èsì tó fọ̀ lórí gbogbo rògbòdìyàn yìí fífi hàn pé ohun tó wà lọ́kàn rẹ̀ gangan ló sọ pàápàá jùlọ lórí bó ṣe ní àbòsí táwọn àfáàǹṣe náà lòun ṣe ó wá ń bí wọn nínú ní eléyìí fi hàn pé Saheed Osupa mọ̀ọ́mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tó sọ wọ̀nyí ni ẹ̀ ni kò kábàámọ̀ lórí wọn rárá ní ẹ̀yin ẹ gbọ́ irú ìhàwó lẹ́yìn kọ sí ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ lábala àríwísí ẹ má gbàgbé àti bá wa láìkì fídíò yìí tẹ́ ò bá sì ti subscribe sórí ìkànnì ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ.